ọ̀rọ̀ àpótí ẹ̀rí àpótí ẹ̀rí tí Oríyọmí Hamzat gbé wo orí kọ́kọ́rọ́ Alátẹ ọ̀rọ̀ yìí mà ti dójú ẹ̀ ọ̀pọ̀ ń wòye pé ǹjẹ́ Oríyọmí Hamzat ṣe dáadáa lórí ọ̀rọ̀ yìí àbí kò ṣe dáadáa pàápàá jùlọ àwọn ọmọ ìjọ Kérúbù and Seraphim ni wọ́n ti ń gba ọ̀rọ̀ ibi ẹni gbàgbà ọtí ọ̀pọ̀ wọn ló sì ń bínú sí Oríyọmí Hamzat pẹ̀lú ohun tó ṣe lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí bí wọ́n ṣe tú àpótí ẹ̀rí bó ṣe túnú ẹ̀ tán sì ka ọgbọ̀n tó wà nú ẹ̀ lórí ètò kọ́kọ́rọ́ Alátẹ. Ǹjẹ́ Oríyọmí Hamzat ṣe dáadáa lórí ọ̀rọ̀ yìí àbí kò ṣe dáadáa ẹ̀yin èèyàn? Àfà kó máa dùn àfà ọ̀nà òdodo àwọn náà tó ti jáde láti wáyànnàná àwọn kókó ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ṣe wípé ọ̀pọ̀ àwa tá à ń bínú sí Oríyọmí Hamzat lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí a kùnà láti wo ọ̀rọ̀ yìí from that angle. Afákọ́mọdún ni ọ̀pọ̀ wa kùnà láti wo ọ̀rọ̀ yìí from the angle wípé ọmọ àwọn kan ló jáde láyé látàrí ọ̀rọ̀ àpótí ẹ̀rí tán gbé wá sórí ètò kọ́kọ́rọ́ Alátẹ. A kùnà láti wò ó wípé àwọn òbí kan ìyá àti bàbá kan ló pàdánù ọmọ wọn gẹ́gẹ́ bí ẹjọ́ tán rò lọ́dọ̀ Oríyọmí wípé ọmọ àwọn fọwọ́ kan àpótí ẹ̀rí ó ṣí àpótí ẹ̀rí wò ló ṣe jáde láyé. Nítorí bọ́rọ̀ bá ṣẹlẹ̀ ó bá kọ wájú sẹ́nìkan á sì kọ̀yìn sẹ́lòmíì gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ lórí ètò ní gbogbo ìgbà wípé ìhà ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí òun ni kálukú wa fi máa ń wo ọ̀rọ̀. Afákọ́mọdún ni ohun tí Oríyọmí Hamzat ṣe yìí wọ́n ní kò má jẹ̀bi ọ̀rọ̀ torí bí ẹyẹ ṣe lọ ló ṣe sọ̀kò ẹ̀ tí kì í bá ṣe pé àwọn tó bí ọmọ tí ọmọ wọn jáde láyé látàrí pé wọ́n rojọ́ pé àpótí ẹ̀rí ló ṣokùnfà kú ẹ̀ tí wọn ò bá rojọ́ mọ́ àpótí ẹ̀rí Oríyọmí ò ní kọ́ọ̀sì láti tanná wo ṣọ́ọ̀ṣì lọ́mọ wòdí àpótí ẹ̀rí wò. Ọ̀rọ̀ yìí ó lágbára ó gbẹnu tán ó sì lékenkà kí má rojọ́ jìnnà ẹ̀yìn èèyàn ẹ jẹ́ ń gbé fọ́nrán Afákọ́mọdún wọlé kájọ gbọ́ gbogbo àlàyé tán ṣe nínú. ọ̀rọ̀ lórí àpótí ẹ̀rí mú kí gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ ń gbarata ó yẹ kẹ́ ẹ gbarata ó yẹ kó du àwọn tí dùn àmọ́ tá a bá rò jinlẹ̀ ọ̀rọ̀ àpótí ẹ̀rí tẹ́ ń sọ yìí ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí o. ṣé ń gbọ́. ojú ọdẹ alhamdulilayi dókítà mú rìsọ́ọ̀tì wá wọ́n ní dókítà sọ pé kò sẹ́jẹ̀ lára ọmọ yìí mọ́ àmọ́ mò ń sọ ọ̀kan dì í. èmi ò nígbàgbọ́ pé pásítọ̀ ló pa ọmọ mi nígbàgbọ́ pé àpótí ẹ̀rí ló pa ọmọ àmọ́ tí wọ́n ní inú abímọ kú ò ní dùn bàbá àtìyá tọmọ wọn kú kò sí tẹ̀mí wọn ò lè máa sọ fún wọn àwọn ènìyàn aláwọ̀ dúdú mọ̀ ni. mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àpótí ẹ̀rí là ń sọ agbàgbé pé lórí òsì àpótí ẹ̀rí ọ̀sà àpótí ẹ̀rí ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín bóde wọ́n ń gbé àjò Oríyọmí Hamzat ṣépè kí ló fi dìsáàfù èpè wàláhì Oríyọmí ò dìsáàfù èpè. bí kéèsì bá wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n bá fẹ́ ṣèwádìí kọ́dà tó bá jẹ́ pé ilé àfáà ni wọ́n lọ tí wọ́n bá kùránì nínú ilé alukurian tó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ni àpótí ẹ̀rí ìṣebáwá kan la bíùdì ẹ̀ òótọ́ yìí mi sí Ọlọ́run bẹ́ẹ̀ àṣì Ọlọ́run bẹ́ẹ̀ mi ilé fẹ́ mi gbọ́dọ̀ fẹ́ nu useless yẹ torí pé pàtàkì ni lọ́dọ̀ àwọn tí ìjọsìn wọn bí lọ́gì mọ́ but máa fẹ́ kẹ́ ẹ jẹ́ ká rò ó wípé tí ọba nídìí obìnrin ìjẹ́kúmọ́lú kí wọ́n tó lọ láǹfààní àti kí wọ́n fẹ́ gbà pò tí ẹ̀rí nǹkan kan ló bì kò pọ́sibù kó ní Yọmí ọkàn ló ṣe garaga kó lè kọjá lọ ṣọ́ọ̀ṣì kó sì máa lọ gbà pò tí ẹ̀rí kó máa lọ kó báíbù kó máa lọ ti gbé tábìlì kò pọ́sibù. likulli makani makọ́ọ̀lù wà likulli makọ́ọ̀lù makani ní Yorùbá fi ní tí ọba nídìí obìnrin ìjẹkùmọlú ìbáṣẹmí ìbáṣẹwọ kì í jẹ́ ká dá àkóso oko aláìsínú oko aláìrojú. a rí ìpè ní ọ́fíìsì àjọ Oríyọmí Hamzat àìmọye kéèsì ló ti ní í ṣe pẹ̀lú àwọn àfáà tálà àjọ Oríyọmí ó pe àfáà náà wá alhamdulilayi inú ilé wa nílọrin bàbá wọn òkúta gidi ìkànnú ara àwọn àfáà wa níbẹ̀ kéèsì kan ní í ṣe pẹ̀lú ọmọ akéwù wọn tó kú nílọrin táwọn ará Èkó retí ẹ̀ tí wọ́n rí
wọ́n mú ọmọ fi ọmọ yẹn lé mọ́tò wọ́n dé bọ́yá Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ ẹni ọmọ yẹn bọ́ọ̀lù ẹ̀wọ̀n àrí mọ́ wọ́n ìfáìtì àfáwọn àgbà láti ìlú Ìlọrin inú ilé bàbá wo Òkútagídí wá sí Oríyọmí Hamzat odidi èèyàn ni wọ́n ń wà àfáwọn gbọ́dọ̀ sọ pé àwọn ò ní wà wọ́n dẹ̀ ṣàlàyé àjòrí ẹ̀mí wọ́n dẹ̀ gbàdúrà pé Ọlọ́run jàre alhamdulilayi wọ́n padà rí ọmọ náà. Mo rọ gbogbo ẹ̀yin Kristẹni mo ti sọ fún yín ti pé ẹ jẹ́ á lọ ìfáìtì ìfẹ́ àti ìṣọ̀kan tó bá jẹ́ pé ìwọ lọ́wọ́ à ń kọ́ ìdísẹ́ tí bàbá ọmọ yẹn àti ìyá ọmọ yìí wà àbí tó bá jẹ́ pé èmi ni mo wà ń kọ́ ìdísẹ́ tí bàbá ọmọ àti ìyá ọmọ yẹn wà sápò tí ẹ̀rí yẹn máa tóbi lẹ́mìí ẹ̀jú ẹ̀mí tó waste dànù lọ. And that is a very important àpótí ẹ̀rí yẹn kò lè tóbi lẹ́mìí ẹ̀tọ́ ẹ̀mí ọmọ rẹ tó waste. Ìyá náà ní í ṣe àwọn òbí ọmọ yẹn. Because kò sí anybody tó máa ṣe kò sí anybody ẹ má jà tanra wa kò sí anybody ọmọ Yorùbá ni wá kò sẹ́ni tó máa ṣe tí ò ní kọ́kọ́ rò wípé tí ò ní kọ́kọ́ faraya at that moment náà gbogbo alama kọ́kọ́ faraya wípé kíní yìí ó ṣe lè ṣẹlẹ̀ báyìí so a lè blame àwọn bàbá àti ìyá tọmọ wọn kù náà kò sí anybody tó bímọ tó gbàdúrà pé kò ń fọwọ́ òun gbọ́mọ sí náà so a lè blame wọn wípé wọ́n gbarata a dẹ̀ lè blame Oríyọmí wípé ó handle case yìí bẹ́yẹn because bó ṣe wá bọ́rọ̀ ṣe wá ló ṣe sọ̀kò ẹ jẹ́ máa gbọ́ nǹkan tí àfáà Kúmádùn sọ lọ. Ó yẹ ká mi pé mi sínú àbá àti criticize àmọ́ bẹ́ẹ̀ bá ṣe fò ní ẹjẹ́ lẹ́kú ẹ èyí tí òjò bẹ́ẹ̀ dá sí ni pé mo láwọn Kristẹni kan Oríyọmí o kíni kan sí ọ lórí kíni àti kíni. Ọlọ́ méjì àdáràn méjì àrí wàhálà mọ́tẹ́ dààmú sí wa bí kéèsì bá ká àfáà kan nísìn wọ́n wá lọ kó tí a nínú ilé rẹ̀ sáwọn aṣọ yípa tí a lọ kó Kùránì nínú ilé rẹ̀ wọ́n ti dáràn tí ò bá nídìí kí lọ́lọ́pàá fẹ́ lọ chájì inú ilé àfáà fún. Tí ò bá nídìí ẹ sọ fún mi ní àwọn bàbá ọmọ yẹn táwọn á máa àpótí ẹ̀rí kọ̀dẹ̀ sí kì í ṣe pé bá ń bẹnu àpótí ẹ̀rí àmọ́ tí èṣù yà sí wọn lẹ́mìí nìyẹn Toríyọmí ọba ṣẹbẹ̀ yẹn gbogbo yí ara ayé náà ní ó bóde pé Oríyọmí ọ̀dẹ̀ tírìtì kéèsì nọ́mà ẹ̀yìn ìyẹn jọ tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ẹ méjì aṣọ pé bí ṣe ọ̀tí láti máa dájọ́ Ajabraham ní Oríyọmí tí wọ́n bóde gẹ́gẹ́ bí ọmọlúàbí tó náà criticize ẹ̀sìn tó dẹ̀ fi àlàáfíà ó dẹ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ẹ má bínú at least ọ̀rọ̀ yóò kan o kò fogun ojú lẹ́nu yẹn kan o wọ́n lọ gbé kéèsì yẹn bá lọ́fíìsì ni tó bá dẹ̀ jẹ́ pé ẹjọ́ táwọn tí wọ́n bá rojọ́ kan àpótí ẹ̀rí kò sí nǹkan kan tó kan Oríyọmí Hamzat lórí àpótí ẹ̀rí wàláì nígbà tí wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ẹ̀mì yìí pé àpótí ẹ̀rí wà nù tẹ́ẹ̀fì ń ṣe ìjọsìn wà nù tẹ́yìn ń lò fúsmẹ́ǹtì ìjọsìn yìí nígbà tẹ́yìn náà ti ń gbọ́ yẹ kẹ́ ẹ ti gbégbèsè wàláì yẹ kẹ́ ẹ ti gbégbèsè náà ó yẹ kẹ́ ẹ ti gbégbèsè kò sí irú àtúnṣe tí Ajabraham ní Oríyọmí Hamzat lè ṣe tí wọ́n bá jẹ́ káwọn òbí ọmọ yẹn ó rí àpótí ẹ̀rí èyí tí ń bẹ lórí ẹ̀mí wọn pé àpótí ẹ̀rí lọ́pọ̀ ọmọ àwọn iná ni wọ́n ló máa wà lórí ẹ̀mí wọn. Oríyọmí Hamzat gan ran bàbá yìí lọ́wọ́ ni pásítọ̀ yìí ó ràn lọ́wọ́ nínú torí náà mo rọ gbogbo ẹ̀yin Kristẹni látòkèdókè ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe sùúrù àdúrà ní ká máa ṣe ká dẹ̀ máa bẹ lọ́hùn kọ́nà mọ́fẹ̀mí pẹ̀lú ìṣe kò ń gé aburú. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu àfáà Kúmádùn yìí wípé Oríyọmí Hamzat kò jẹ̀bi ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó kàn ṣe pé ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá I don't know the reason why o mo dẹ̀ ti máa ń tẹnu mọ́ kí ló dé ta máa ń fi sentiment judge ọ̀rọ̀ lọ́pọ̀ ìgbà àníwòye bọ́rọ̀ ṣe wá bí kéèzè ṣe wá ká wá fi bí ó ṣe wá yẹn ká fi judge ẹ̀ àmọ́ a lo sẹ́ńtímẹ́ǹtì a lo wípé torí pé mùsùlùmí ni mí a fìyẹn jọ́ọ̀jì a wò pé torí kìrìsìtẹ́nì ni mí
á fi ìyẹn jọ́ọ̀jì, kó dé yẹ kó máa rí bẹ́ẹ̀ nítorí àwọn tí ọmọ wọn jáde láyé ìgàn mi rò wípé bàbá àtìyá tó lùzọ ọmọ ìgàn mi rò wípé mùsùlùmí ni wọ́n, kìrìsìtẹ́nì náà ṣáà ni wọ́n wọn ṣáà ṣe mùsùlùmí, kìrìsìtẹ́nì náà ni àtẹni tí ó fi allegation kan pásítọ̀ àti pásítọ̀ tí wọ́n fa allegation pé àpótí ẹ̀rí rẹ̀ ni ó pa ọmọ, kìrìsìtẹ́nì ṣáà làwọn méjèèjì. So kí lóríyọmí fẹ́ gbà nínú wípé ó fẹ́ dàárín àwọn méjèèjì rú? Àwọn méjèèjì náà ń jà kó tó di pé wọ́n gbẹ́jọ́ wá sọ́dọ̀ Oríyọmí, kó tó di pé Oríyọmí gbìyànjú láti bá wọn settle ẹ̀. And kò sí bó Oríyọmí ṣe fẹ́ ṣe, kò sírò àtúnṣe tó fẹ́ ṣe gẹ́gẹ́ bí nǹkan tí àáfàá Kọ́mọ Àdùn sọ, kò sírò àtúnṣe tó fẹ́ ṣe tí ò bá jẹ́ kí àwọn bàbá àtìyá yẹn kí wọ́n fojú wọn gan ní àpótí ẹ̀rí yẹn, kán fojú wọn rí nǹkan tó wà ní àpótí ẹ̀rí yẹn, wọn ní nígbàgbọ́. Bóríyọmí bá sì sọ wípé òun settle case yìí o, pé àwọn dókítà ti sọ wípé kì í ṣe bíyá nọ́ọ̀sì confirm pé kì í ṣe àpótí ẹ̀rí ni ó pa ọmọ. Síbẹ̀síbẹ̀ àwọn ọmọ Nàìjíríà náà láti padà jáde lámọ̀ tàbùkù Oríyọmí wípé ó ti gbàbọ̀dè, ó ti ṣe tí ò dáa, bóyá pásítọ̀ ti bribe bóyá nǹkan kan. Ẹ ṣe jẹ́ àṣepẹ̀lẹ́ ohun tí ọ̀rọ̀ ìsìn ó ṣàdálẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Mo máa ń tẹnu mọ́ ipá ìsìn fúnra ẹ̀ ò mà níkà. Ohun tí ẹ̀sìn pé èmi mùsùlùmí ni mí, ẹni tí mo bá ṣiṣẹ́ ó gbọ́dọ̀ máa favour mùsùlùmí ẹgbẹ́ mi, èmi kìrìsìtẹ́nì ni mí, ẹni tí mo bá ti ṣe ó gbọ́dọ̀ máa favour kìrìsìtẹ́nì ẹgbẹ́ mi. Tí mùsùlùmí bá ṣe nǹkan sí kìrìsìtẹ́nì ká ti máa wò pé torí pé kò ń ṣe kìrìsìtẹ́nì lójó ṣe bẹ́ẹ̀, àbí kí kìrìsìtẹ́nì ṣe nǹkan fún mùsùlùmí ká ti máa wò pé torí pé kì í ṣe mùsùlùmí lójó ṣe bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká gbìyànjú láti live in peace and harmony, in peace and love and harmony. A máa ń pariwo pé àwọn ìjọba wa ò ṣe dáadáa, ǹjẹ́ èmi àti yín gẹ́gẹ́ bí mùsùlùmí àti kìrìsìtẹ́nì tá a ní different religion tá a nígbàgbọ́ nínú, ǹjẹ́ àwa fúnra wa gan ṣe dáadáa síra wa? Ǹjẹ́ àwa gan ṣe dáadáa síra wa láwùjọ tá a wà? Let's ask ourselves that question. Tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́, ká máa take time wa, ká reason along with ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn. Lóòótọ́ Oríyọmí Hamzat lè ti ní kùdìẹ̀kudiẹ kan láwọn àgbà kan tó ṣe pé ìyẹn gan ló fà á tí ọ̀pọ̀ fi ń bínú sí lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí. Àmọ́ let's check ourselves. Inú kùdìẹ̀kudiẹ tá a ló ní lọ́jọ́ sí gan, ǹjẹ́ a mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ká fi mọ̀ wípé lóòótọ́ Oríyọmí Hamzat ó ní kùdìẹ̀kudiẹ? Ǹjẹ́ a mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ dá fi mọ̀ wípé Oríyọmí Hamzat ó ní kùdìẹ̀kudiẹ lóòótọ́? Let us check ourselves o, because ọ̀pọ̀ àwa sa máa ń rò pé inú wa mọ́ níwájú Ọlọ́run, ọ̀pọ̀ wa gan nínú wa dúdú jù. Ọlọ́run ló mú èèyàn rè o, bẹ́ẹ̀ ni Ọlọ́run ló mú èèyàn rè, Ọlọ́run sì ló mọ ẹni tó ń ṣe ti tòun. Ẹni tí wọ́n rò wípé kò ṣe tọ́lọ́run yẹn, ó lè ṣe pé òun gan ló ń ṣe tọ́lọ́run níwájú ẹ̀ o. Ọ̀rọ̀ ìhà tọ́rọ̀ yìí kọ sí èmi ò ní mo fi sọ, kí ni ìhà tó kọ sí ẹ̀yin? Ẹ máa bá mi jù sí kọ́mẹ̀ntì, and ẹ má gbàgbé láti máa follow DigiNaija online lórí Facebook. Link tó wà lábẹ́ fídíò yìí ní comment section fídíò yìí á gbé yín lórí péèjì wa tààrà. Ẹ kàn máa bá mi follow péèjì yẹn ó tán. And gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube, ẹ má gbàgbé láti máa click lórí subscribe button tó wà lábẹ́ fídíò yìí, kẹ́dẹ̀ máa on notification bell yín náà, so that by the time tá bá ti mú new update wá ẹ tètè máa rí lórí fóònù yín. Títí dìgbà mi tá a tùjọ máa pàdé, èmi àti yín ò ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ó dàbọ̀.